èyí ni bí Makinde ṣe kọ̀yìn sí Atiku lójú ayé ṣùgbọ́n tó ń ṣàtìlẹ́yìn fún un lábẹ́nú. àìgbọ́ra ẹni yé táwọn èèyàn gbàgbọ́ pé ó wà láàrin àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú alábùradà ìyẹn People's Democratic Party PDP tún fojú hàn nìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kínní ọdún yìí pẹ̀lú bí olùdíje fún ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ òṣèlú náà Alhaji Atiku Abubakar ṣe ṣèpolongo ìdìbò rẹ̀ nìbàdàn ṣùgbọ́n tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Ṣèyí Mákindé tóun náà ń díje fún sáà kejì lábẹ́ ẹgbẹ́ kan náà dágunlá sí ètò náà pátápátá. tá ò bá gbàgbé Mákindé àtàwọn gómìnà 4 lápá gúúsù orílẹ̀-èdè yìí tí gbogbo wọn jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọn kò faramọ́ bí ẹgbẹ́ alábùradà ṣe fa Àtíkù kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje fúnpò ààrẹ ilẹ̀ yìí tí wọ́n sì ń jà fún pé kí wọ́n yọ Iyọ̀ Ṣááyù tí í ṣe alága ẹgbẹ́ náà tàbí kó fipò ọ̀hún sílẹ̀. ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn nígbà táwọn gómìnà márààrún ìyẹn gómìnà Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́, Samuel Ortom ti ìpínlẹ̀ Benue, Okezie Ikpeazu ti Abia, Ifeanyi Ugwuanyi ti Enugu àti Nyesom Wike tìpínlẹ̀ Rivers ṣíde ètò ìpolongo ìdìbò Mákindé wọ́n kọ̀ láti kéde Àtíkù gẹ́gẹ́ bí olùdíje fúnpò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn níbi ètò náà débi tí wọn yóò polongo ìbò fún un. ohun táwọn gómìnà yìí sọ fáwọn aráàlú àtàwọn ọmọ ẹgbẹ́ wọn tó wà níbẹ̀ ni pé kí wọ́n dìbò fún Mákindé láti ṣe sáà kejì nípò gómìnà ṣùgbọ́n nípa ìbò ààrẹ àwọn ò tí ì lè sẹ́ni táwọn máa dìbò náà fún báyìí àwọn yóò máa ṣàlàyé ìyẹn fún wọn lọ́jọ́ iwájú. nígbà táwọn adarí àpapọ̀ ẹgbẹ́ PDP tún fi ìpolongo ìdìbò ààrẹ wọn sí ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tún kọ̀ láti yọjú sí gbọ̀ngàn Màpó nìbàdàn tí wọ́n ti ṣètò náà débi tí yóò bá wọn kópa níbẹ̀ àwọn èèyàn gbà pé ìjà tọkùnrin náà ń bá olùdíje fúnpò ààrẹ ẹgbẹ́ wọn jà ló fà á àti pé ìjà náà kì í ṣe kékeré rárá. ṣùgbọ́n Aláròyé gbọ́ pé kíkọ̀ tí Mákindé kọ̀ láti bá Àtíkù ṣe ó ṣe bẹ́ẹ̀ láti tẹ́fẹ̀ẹ́nú àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ gómìnà láti apá gúúsù orílẹ̀-èdè yìí lọ́rùn ni ṣùgbọ́n ó ń ṣàtìlẹ́yìn fún Àtíkù lábẹ́nú. lóòótọ́ ni Mákindé ò yọjú síbi ìpolongo ìdìbò ọ̀hún ṣùgbọ́n báwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ṣe túyáyá jáde rẹpẹtẹ láti kópa níbi ètò náà fi hàn pé kinní náà lọ́wọ́ gómìnà nínú pàápàá nígbà tí sẹ́nitọ́ Hosea Agboola tó jẹ́ wọléwọ̀de fún gómìnà náà bá wọn kópa níbi ètò ọ̀hún. àjọṣepọ̀ abẹ́nú tó wà láàrin gómìnà yìí pẹ̀lú olùdíje dupò ààrẹ ẹgbẹ́ PDP farahàn nígbà tí Àtíkù dúpẹ́ lọ́wọ́ Mákindé fún àtìlẹ́yìn rẹ̀ tó sì jẹ́ pé gbogbo bí àwọn tó sọ̀rọ̀ níbi ìpolongo ìdìbò náà ṣe ń rọ àwọn èèyàn láti dìbò fún Àtíkù ni wọ́n ń bẹ̀ wọ́n láti dìbò fún Mákindé kó lè lo sáà kejì nípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. nígbà tó ń sọ̀rọ̀ nípa ìpinnu rẹ̀ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà bó bá dépò ààrẹ ọkùnrin tó ti fìgbà kan rí jẹ igbákejì ààrẹ ilẹ̀ yìí sọ pé òun yóò ṣètò àtúntò tí gbogbo ọmọ ilẹ̀ yìí ń béèrè fún bí òun bá dépò náà. lára àwọn lẹ́ẹ̀kan ẹgbẹ́ ọ̀hún tó kópa níbi ètò ọ̀hún ni sẹ́nitọ́ Dino Melaye, gómìnà ìpínlẹ̀ Sokoto Aminu Waziri Tambuwa tó tún jẹ́ olùdarí ìgbìmọ̀ ìpolongo Àtíkù, Jùmọ̀kẹ́ Akínjídé, Alhaji Hazeem Gbọ́lárùmí títí dórí Hajia Amina Títí Àtíkù tí í ṣe ìyàwó olùdíje fúnpò ààrẹ ọ̀hún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.